Olúwo ni o, ọba Abdulrasheed ni Adéwálé Abdulrasheed ni o. Wọ́n ní ká kúrò lórí ilẹ̀ àwọn bàbá tiwa ni o. Wọ́n ní ká wò kúrò lórí ilẹ̀ bàbá tiwa ni o. Wọ́n nítorí wípé tẹ́ẹ̀bà kúrò ń bẹ̀rẹ̀ mi wọ́n kàn ṣòfò dànù yìí. Olúwo ló ní ká kúrò ń bẹ̀ fún wọn o. Pé ká má bàa fẹ̀mí ara wa tàfàlà o. Akíìmù péré tí ń dà wá láàmú tí ń pa kúkúrú tí ń pa gúngùn. Àgbúrò yín àrípa yín láti bá wa. Àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni, kì í ṣe iye tán fi ń gbádùn, kì í ṣe iye tán fi lọ́wọ́ wọn fẹ̀ níbo kò ní púpú kò ní. Gbogbo jagunjagun ò gbọdọ̀ wọṣọ funfun, ṣé ká pa Sunday fún yín ni? Abẹ́rẹ́ wọ́n Sunday rí bílẹ̀rẹ̀ tí Sunday ò bá sọ iye owó tó bá gbé fún mi ọmọ àlè ni, tí Gani Adams ò bá sọ iye owó tó gbé fún mi nígbà tí mo fi ń gbè lẹ́yìn rẹ̀, àbọ̀rán mi ń ṣẹ́ ni, ọmọ àlè ni wọ́n. Olúwo tìlú Ìwó kìkì wàhálà kàkà kó sàn lára ìyá àjẹ́ gbogbo ọmọ ló tún fi bí obìnrin. Olúwo tún ti dá wàhálà míín lẹ̀ sílùú Ìwó rẹ̀ náà ni, ìyẹn nílùú tó ń jọba lé lórí, níbi tí a ti gbọ́ pé àwọn kan ké gbàjarè lọ bá àwọn ọba ìlú Ìwó wípé Olúwo ti sọ pé káwọn kúrò nínú ìlú o, wípé káwọn fìlú lẹ̀. Àwọn kan máa ń dààmú àwọn tí wọ́n wà ní agbègbè náà, àwọn tí wọ́n ń gbé agbègbè kan tí wọ́n pè ní Òkè Ọba. Àwọn ará ọ̀hún la gbọ́ pé níṣẹ́ ni wọ́n ń dà wọ́n láàmú níbẹ̀ tí wọ́n ti ń pa àwọn èèyàn mọ́nú oko. Wọ́n ní àwọn sì ṣàlàyé fún Olúwo wípé àwọn èèyàn wọ̀nyí ń wà láti ṣe àwọn ní sùtá, láti jí wọn ní nǹkan gbé àti láti pa àwọn èèyàn sínú oko. Wọ́n ní wọ́n lọ fẹjọ́ sùn Olúwo ò rí nǹkan kan ṣe sí o. Ẹni tó wá jẹ́ ajàfáráàlú tó jọmọ ìlú ọ̀hún nínú èyí tí àwọn èèyàn mọ̀ wípé ó láàmìlaka tó ń jà fún wọn bẹ̀. Òun náà la gbọ́ pé níṣẹ́ ni wọ́n tún parọ́ mẹ́ni ọ̀hún táwọn ọlọ́pàá sì wá gbé o. Wọ́n wá ní àwọn kẹ́jọ́ lọ bá Olúwo, níṣẹ́ Olúwo dájọ́ wípé àfi kí wọ́n kú lágbègbè bẹ̀, wípé kán fún àwọn tí wọ́n ń ṣe wọ́n ní sùtá láàyè láti máa ṣe tiwọn bẹ̀. Àwọn yìí náà wá kẹ́jọ́ tí wọ́n lọ bá àwọn ọmọ ọba ìlú Ìwó wípé ẹ gbà wá o, ìtòlúwo ṣeré o. Ẹni tó wá gbẹnu àwọn àgbàlagbà tó jẹ́ ọmọ ọba sọ̀rọ̀, òun náà ló pòwe kan tó ní í ṣe pẹ̀lú òkété. Ẹ sì farabalẹ̀ tẹ́ máa gbọ́ òwe ọ̀hún. Olúwo ti fẹ́ fi ara rẹ̀ da ìlú ara rẹ̀ rú. Àwọn aráàlú Ìwó ti dìde sólúwo wípé Olúwo ti ní káwọn kúrò nínú ìlú bàbá àwọn o, wípé káwọn lọ sílùú bòmíì nílẹ̀ tuntun tàbí káwọn padà sílùú Ìbàdàn káwọn lọ máa ṣàtìpó ń bẹ̀. Olúwo ti fowó ara rẹ̀ tú ìlú Ìwó ká o. Àwọn kan ní àwọn agbésùmọ̀mí ń dà láàmú àwọn ọmọ Ọ̀ṣọ́ta. Tolúwo sì pàṣẹ fún wọn wípé kí wọ́n kúrò nílẹ̀ bàbá wọn, wípé kí àwọn ọmọ Ọ̀ṣọ́ta káwọn lọ máa jayé wọn ń bẹ̀. Òun náà làwọn èèyàn yìí ti wá ké gbàjarè wá sọ́dọ̀ àwọn ọmọ ọba. Ẹ̀já ṣe àìtàn ẹ̀já pẹ̀kálẹ̀ o, ẹ̀jẹ̀ gbogbo èèyàn mọ̀ bí Olúwo ti ń fi ọwọ́ ara rẹ̀ tú ìlú Ìwó ká. Èyí ni wọ́n fi hàn wá nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí àti ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀, àti ọ̀rọ̀ ibà Gani Adams àti òun Sunday Igboho, gbogbo ẹ̀ ni wọ́n sì fi hàn yín. Bẹ́ẹ̀ bá gbàgbé láìpẹ́ yìí làwọn ọmọ ibà Gani Adams jáde sórí ayélujára tí wọ́n ń sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ sí Sunday Igboho àti àwọn olólùfẹ́ rẹ̀. Ṣùgbọ́n ṣá o, arákùnrin kan ti wá jáde tó sọ̀rọ̀ nípa ibà Gani Adams nígbà tí ibà Gani Adams tó lọ sí ẹ̀yà Ondo níbi tí nǹkan kan ti ṣẹlẹ̀ sí ibà Gani Adams nígbà náà. Bẹ́ẹ̀ ò bá wá gbàgbé, arákùnrin kan wà tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ OPC tó sọ̀rọ̀ sí ìyá Kẹsẹ̀tì, tó pe ìyá Kẹsẹ̀tì ní alábẹ́rírùn, tó pe ìyá Kẹsẹ̀tì ní àgbàyà. Ìyá Kẹsẹ̀tì ti wá jáde báyìí láti fèsì ọ̀rọ̀ rẹ̀ fún un. Wọ́n sì fi fọ́nrán ọ̀hún hàn wá tẹ́ máa farabalẹ̀ gbọ́ ni o. Torí ní ìkànnì yìí Yorùbá Parapọ̀ TV àti fi dá yín lójú tẹ́lẹ̀ wípé bọ́ bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yín ó di sí i. Bí ó bá ṣe ń jábọ́ bí àpò yèrè náà láti máa fi hàn yín. Tọ́ ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá báyìí ní olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀. Àwọn ń bẹ̀ yín ni bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀, ẹ bá wa dọ̀rẹ̀ káà náà ó sì bá yín dọ̀rẹ̀. Ẹ wá mọ́ gbàgbé o, láì tí aago pélébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tóró ní ọmọ àrán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹ ta aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ subscribe síbẹ̀. Bàbá ti ń gbé ètò wa wá, bó bá ti ń jábọ́ bí àpò yèrè, àwa ò ní jẹ́ kí tí yín ó di sí o. Ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀. Ètò wa ṣe wá lè mọ̀ tá a fi jáde rèé o. Àná tá a wá ní pé ká lọ fẹ̀hónú hàn ní pápá síbàlẹ̀ wa ní pápá. Àwa kábíyèsí wa bá wa ń bẹ̀, wọ́n sì ṣe wá dáadáa, wọ́n ṣe wá lálejò. Ṣùgbọ́n wọ́n ní ká kúrò lórí ilẹ̀ àwọn bàbá tiwa ni o. Wọ́n ní ká wò kúrò lórí ilẹ̀ bàbá tiwa ni o. Wọ́n ní torí wípé tẹ́ẹ̀bà kúrò ń bẹ̀rẹ̀ mi wọ́n kàn ṣòfò dànù yìí. Wọ́n ní kódà gan ká wá gba ilẹ̀ níbi tá a bá ti fẹ́ máa dáko, níbi tí ìran bàbá wa ò ṣe sí, orírun tiwa sí níbẹ̀ yẹn. Eléyìí ló wá kà wá láyà jù tàbí wá òpè tọ̀ tọ́dọ̀ bàbá ọba ṣe é dé mọ́. Kákúwá sunkún wá bẹ̀yìn ọmọ ọba bóyá yìí náà fẹ́ ká kúrò fún àwọn arọ́ọ̀fà àtàkìmù. Tó bá sì jẹ́ pé ẹ̀yin ọlọ́mọ ọba àtẹ̀yìn àti kábíyèsí wa wọ́n máa fún wa lówó oúnjẹ lóṣooṣù
kí wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn fún wa kébi mọ́ bàa pa wá pé torí gbogbo ibẹ̀ ni wọ́n forí wa sọlẹ̀ sí àwọn bàbá wa ibẹ̀ ni wọ́n forí sọlẹ̀ sí tí wọ́n ń jẹ tí wọ́n mu tán fi ń gbọ́ bùkátà lórí wa tí wọ́n fi ń rán wa lọ iléèwé ibẹ̀ ni gbogbo ẹ̀ wà o àìsí ìsọmọ ti fún lọ́ràn nìkan kí èso ń jẹ láwáyé wa jẹ èyí táwa náà nínú gbogbo ayé kọ́ ní ọ̀dọ̀ ọlọ́mọ ọba gbogbo ayé kọ́ ní ọ̀dọ̀ ọba ibi tó kálukú bá tẹ̀dọ̀ sí ibẹ̀ náà ni ó ti máa ṣayé tiẹ̀ eléyìí ló wá bà wá lẹ́rù jù pé ìgbésẹ̀ tó yẹ kí kábíyèsí ọba wa gbé pẹ̀lú ọmọ wa tí wọ́n mú níjẹrin sígbèkùn pẹ̀lú ọmọ wa tí wọ́n mú sígbèkùn láti Yusufu tí ó sì yẹ pé ọmọ náà ó jẹ́ ọmọ takuntakun ní òkè ọba àwọn gídígànkú tí wọ́n lé ní 13 ni wọ́n lọ ká mọ́nú oko rẹ̀ wọ́n lọ bá lórí ilẹ̀ rẹ̀ wọ́n lọ bá nú ilé rẹ̀ wọ́n fẹ́ pàtó ń tayé àtọmọ eléyìí wá ṣe wá lè mọ̀ nígbà wọ́n gbìyànjú tí wọn ò rí pa wọ́n yìnbọn wọn ò rí pa ìbọn tí wọ́n lọ́mọ lọ́wọ́ ìbọn yìí ló bá ìkan lára àwọn tó fẹ́ ṣekú pa ọmọ yìí náà bá lọ gbé fáwọn ọlọ́pàá làwọn ọlọ́pàá náà bá làwọn wá o àràsọ ọlọ́pàá lọ́rùn wọn ààrẹ id card lọ́wọ́ wọn ọmọ tí gbogbo àwọn tí wọ́n wá kìkì igbó ní tẹ́ bá rí fọ́tò wọn wà lọ́wọ́ wa o wọ́n ní táwọn ọba pa wà ní kúrò ńbẹ̀ lọ́yà àwọn ní àfìgbà táwọn bá tó lé wa kúrò láyé pèsè bí kábíyèsí wa náà ti ní ká kúrò fún wọn nígbà tá a bá wá kúrò fún wọn bó làwọn fẹ́ máa gbé ìdájọ́ tó wà lọ́wọ́ wa táwọn bàbá wa ti ṣe àwọn baálẹ̀ ìdájọ́ kan ti jáde ní Federal High Court wọ́n ní kó ń kálukú dúró láàyè rẹ̀. ìmọ̀ tá a rí iná làwa fẹ́ bá yín fún o láì mọye ìgbà láti lọ sí ọ̀dọ̀ bàbá wa ní palace ṣùgbọ́n gbogbo ìgbìyànjú náà gbogbo iṣẹ́ à ń ṣiṣẹ́ là ń gbọ́ àrípa kankan tó sì jẹ́ wípé gbogbo àwọn bàbá ní Ìbàdàn àwọn tí ò tó ọba wa ní Ìwó àmọ́ ipa tí wọ́n ń kó nípa ọ̀rọ̀ àti ìgbìyànjú àti ìnáwó nára bí kábíyèsí wa ti ẹ̀gbìyànjú tí wọ́n náwó ìgbésẹ̀ tó tọ́ tí wọn ò fi ní pa wá tán lókè ọba ààrí o àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì láti bí ọdún 4 gbogbo tá à ń gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn wa tí wọ́n bá ti lọ sí pálásì ni wípé à ń ṣiṣẹ́ lé lórí sí àwọn ará òkè àwọn ìyànà ọ̀fà àwọn ọ̀fà wọ́n mobilize wa káwa mọ́nú oko ẹni tí wọ́n pa wọ́n pa ẹni tí wọ́n hàn lé mọ̀ wọ́n hàn lé mọ̀ ẹni tí wọ́n jí dúkìá rẹ̀ lọ wọ́n tún lọ kọ́lọ́pàá wọ́n tún wà máa fi kó wa mọ́ lé ni gbogbo eléyìí lọ kà wá láyà tá a bá ṣe petition lọ sí zone àbí gbogbo ibikíbi tí petition wa bá lọ gbogbo ẹ̀yin àgbààgbà ìwọ làwọn ò rí pa yín àwọn mọ́gàjì àwọn ọmọ ọba nìbàdàn àti níyà lọ́fà gbogbo wọn ni wọ́n sì ń lọ akíìmù péré tí ń dà wá láàmú tí ń pa kúkúrú tí ń pa gúngùn àgbúrò yín àrípa yín láti bá wa rí mú àwọn ọlọ́pàá sì ń ṣe ribiribi fún àwọn ará Ọ̀fà àtàwọn ará Ìbàdàn wọn ò rí nǹkan kan ṣe fún wa kò sẹ́ni táwa tọ́ka sí pé ń tọ́pa wá lọ́mọ nìyí tí wọ́n rí mú kò sẹ́ni tá a tọ́ka sí lájọ́ tá a ti ń pariwo akíìmù àtàwọn ọmọ ogun rẹ̀ wípé òun ló ń pa wá lọ́mọ ní ń pa wá láya ní ń kó wa ní dúkìá tó ń tíbẹ̀ àgbọ̀n kankan òun kálukú sì ti mú sátúskù àwa sì gbà àlàáfíà láyé kódà ní tí ó yẹ káwọn bàbá wa ṣe nítorí àlàáfíà ní òkè ọba wọn tó ṣe ṣùgbọ́n sátúskù tí wọ́n fún wa yìí ìdájọ́ ẹ̀ ń bẹ lọ́wọ́ wa wọ́n ní ká má dọ́dọ̀ wọn wọ́n ní káwọn náà má dọ́dọ̀ wa èèmọ̀ ló jẹ́ fún wa tí wọ́n tún ṣe wá kógun ká ọmọ wa mọ́lé tí wọ́n tún gbé lọ fọlọ́pàá èyí tó wá ń bà wá lẹ́rù jù ni pé wọ́n tún ti ń wọnú wọ́ wá láti Ìbàdàn wọ́n tún ti wá arrest àwọn èèyàn bí wọ́n ṣe máa ṣe nìyí o gbogbo ìnáwó ìgbìyànjú àwọn bàbá wa lókè ọba wọn ò jẹ́ ọyọ lọ́dọ̀ AIG tó ẹ̀ṣẹ̀ dé yìí náà àwọn náà ti bá wa jókòó àlàáfíà wọ́n ti jókòó láwọn bàbá wa wọ́n ti ní kó kálukú máa jókòó sáàyè ẹ̀ ìdájọ́ ilé ẹjọ́ ni pé kọ́lọ́pàá ọmọ mu wa mọ́ kí wọ́n sì má dà wá láàmú mọ́ kẹ́rẹ́ tí wọ́n bá ti lọ mọ́ ọlọ́pàá báyìí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ sí kó wa ni eléyìí ló ṣe wá lé mọ̀ jù nígbà tí wọ́n tó ní pé ká kúrò lórí ilẹ̀ ṣé ìtẹ́jú bá ní mọ́mọ́ wa kúrò ń gbèkùn lẹ́tọ́ wá ní ká kúrò lórí ilẹ̀ eléyìí tójú sí wa o tó bá yẹ pé èèyàn ọmọ ọba náà bá wá fọwọ́ sí ká kúrò lórí ilẹ̀ ká kúrò fẹ̀ ká lọ bá àwọn ará Ọ̀fà kẹ mọ́ bá pa wá mọ́ pé kí wọ́n gbalẹ̀ ogún fẹ̀ ká gbà wá mọ́ àwọn olùdìbò àwọn náà ràn wá lọ́wọ́ tí bàbá sì dé wọ́n ń bọ̀ lókè ọba nìyẹn ìkànnì kàkà kó wọ́n fi náwó sókè ọba òwò yà máa fowó jẹjà tútù ni tó bá sì dàsìkò òbò wọ́n ń bọ̀ lókè ọba nìyẹn àwa wò pé ká má bàa kú tán kábíyèsí ti ní pé ká máa lọ lé ká kúrò lórí ilẹ̀ fún wọn
ẹ̀yin ọmọ ọba yìí náà sọ pé ká kúrò lórí ilẹ̀ bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ kẹ́ sáàkàn wa ọmọ bàbá tó lọ. ọmọ bá ìtẹ̀síwájú wò lágbà ẹ̀jẹ̀ jáde fún àbá. ọmọ ọba ìtẹ̀síwájú wò lágbà. ọmọ ọba ìtẹ̀síwájú wò lágbà. ìwọ ọmọ tẹ̀síwájú o kí n tó mọ bá ọ̀rọ̀ tí àwọn bàbá mi fi sí mi lẹ́nu lọ. Olúbàdàn ló sọ yí pé kẹ́ ẹ kó ń bẹ̀ fún àwọn ará Ìyànàbà. Olúwo ló ní ká kú òun bẹ̀ fún wọn o. Pé kámọ́bà tẹ̀mí ara wa tàfàlà o. Olúwo ló sọ fún wa. Olúwo ni o, ọba Abdulrasheed ni Adéwálé Abdulrasheed ni o. Ìpàdé tí wọ́n bá wa ṣe nípàdé àlàáfíà tí wọ́n bá wa ṣe ní pápá lánàá èyí tí wọ́n ní ká ṣe ká má bàa fẹ̀mí ara wa ṣòfò àrígbèsè kankan lórí ẹ̀ à ń gbégbèsè ni o. ọmọ ọba ìtẹ̀síwájú ọ̀dàgbà. Ohun tí mo fẹ́ ká mọ̀ èyí tó ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀. Ó ṣẹlẹ̀ láyé Abímbọ́lá. Ẹ̀yin ará abẹ̀wò mọ̀ ní. Ó ṣẹlẹ̀ láyé bàbá mi Abímbọ́lá. Ẹ̀yin ará abẹ̀wò mọ̀ ní. Nítorí wípé wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé lásìkò tó yẹ kí wọ́n gbé. Mi ò jẹ́ kẹ́ ẹ mọ̀. Kábíyèsí o. Ó ṣẹlẹ̀ láyé bàbá mi Aṣírù Ọlátúbọ̀tán. Kábíyèsí o. Ẹ lè mọ̀ nítorí wípé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọ́n gbé lásìkò tó yẹ kí wọ́n gbé. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó sà ilẹ̀ èwo lọ́wọ́ yìí ó lè jẹ́rìí sí Alhaji Moshood Adéòtí lọ́wọ́ Alhaji Tajudeen Honorable Tajudeen Olókùrò wọ́n lè jẹ́rìí sí. Àwọn ni wọ́n lọ ṣojú lórí ọ̀rọ̀ yẹn tí wọn ò fi máa pa ẹ̀yin ará agbègbè ibẹ̀ tí mo sì fi lé yín kúrò ní ibẹ̀. Bàbá ti fún iná tó ní kẹ́ ẹ kúrò ńbẹ̀ bóyá àánú pípa tí wọ́n ń pa àwọn èèyàn ṣe wọ́n àbí kó jẹ́ wípé Ọlọ́run kò wá mọ́. Ṣé ẹ rí bí tó bá mú òkété tó fi sọ wípé òun ò lè fi lé bàbá òun lẹ̀ lẹ́ẹ̀fì rí tí òkété ó máa pààrà orí ọ̀gá tí wọ́n sì máa bá ń bẹ̀ lọ́dọọdún tí wọ́n sì máa pa yóò sì tún máa padà bẹ̀ lọ́dọọdún. Bí èèyàn bá wá fi ibi tí wọ́n bí sí tí wọ́n forí ẹ̀ sọlẹ̀ sí ibi tí ìjẹ àtìmú rẹ̀ tó wà tó bá wá fi lẹ̀ sẹ́ẹ̀mọ̀ pọ́pọ́lọ́ rẹ̀ ò tó tòkété nù. Tá a bá wá rí ẹni tó fún èèyàn nímọ̀ràn bẹ́ẹ̀ kékeré èèyàn ò ṣe bẹ́ẹ̀ tá a bá gbé ọpọlọ òun àtòkété fẹ̀jẹ̀ ara rẹ̀. Kò lè dá wọn ọ̀sọ̀ mi lágbára Ọlọ́run. ẹ jẹ́ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Mama Cassette àti arákùnrin kan tó jẹ́ ọmọ OPC tó jáde gbayagbayà láti sọ̀rọ̀ sí Mama Cassette. Òun ló sọ̀rọ̀ sí Mama Cassette ló sọ wípé alábẹ́rìnrùn ni Mama Cassette ó lẹ́nu wọn rùn pé àgbàyà ni wọ́n. Ọ̀rọ̀ ọ̀hún náà ni ìyá Cassette gbọ́ o ló sọkùn bákùn gbé ọ̀rọ̀ ránṣẹ́ sí ọmọkùnrin ọ̀hún tó jẹ́ ọmọ ẹgbẹ́ OPC tó lo gágà tẹnu ẹ̀ mú bí ajere òun náà ló ń bú Ìgbòho òun ló sọ pé Ìgbòho ò ní kẹsẹ̀ járí ló fi àwọn èpè rabandẹ̀ ránṣẹ́ sí Ìgbòho òun náà ni ìyá Cassette jáde fún. Ìyá Cassette ti wá dé sí ọ̀hún padà o ẹ̀já gbọ́n tí ìyá Cassette tó fi ránṣẹ́ sí ọ̀rọ̀ ọ̀hún tabara alẹ́ ọ̀tabara oko ọ̀tabaga ní Adams ó ti ta báwọn lẹ́ẹ̀kan kan ẹ sáà tẹ subscribe button síbẹ̀ ẹ̀ta àgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀já ṣe ayẹ o torí Olúwo ṣe bẹ́bẹ́ o Olúwo ti da ìwó tìka lára rẹ̀ rú jẹ́mọ̀ àbẹ́tì ọ̀hún bọ̀. Ṣé ká pa Sunday fún yín ni? Abẹ́rẹ́ ṣé ká ẹni bá ń ṣe nǹkan ẹ lo ọpọlọ nígbà kí lọ́mọ yìí ń ṣe báyìí fún ó tún fi dáàbò bo ara ẹni tẹ́ ẹ̀ bá dáàbò bò wà láyé ẹlẹ́dàá rẹ̀ ó jẹ yín ya ó tún fi pọ́n yín lẹ́nì bá bá pé Ààrẹ Ọ̀nà Kakanfò tá bá pé Àmọ̀tẹ́kùn tá bá pé ìrú ẹkùn
ìkan náà ni ṣùgbọ́n rírú ẹkùn òun ló ta firafira káàkiri lẹ́lẹ̀ ó mọ bí ó ṣe ṣe àdúrà yẹn fi ràn lọ́wọ́ àdúrà ni tó bá gba glory ìdùnnú yín ni kò lè jẹ́ number 1 number 2 ló máa jẹ́ bí third ìwọ òpònú olòṣì wọ́n wá jáde ó fẹ́ máa búyàn fún ààrẹ Gani Adams mo bí ó léèrè olórí burúkú ẹ ọdún òòṣà tó ló ń lọ ṣe ṣé ẹ ti fi kọ́ àwọn ọmọ wálé mo béèrè sọdún òòṣà yín tẹ́ ẹ ṣe yẹn ṣé ẹ fi kọ́ ọmọ wálé wọ́n ń jiyàn gbé ẹ̀ sọdún òòṣà yẹn wọ́n ń jíjó ìranù sáàwò bàbá wa akọgun ní London ẹ bá mi fà wọ́n létí o torí mo rí pẹ́yìn náà wọṣọ funfun tẹ́ ẹ kó lẹ̀kẹ̀ sọ́rùn tí mo ní bóyá Nàìjíríà lẹ́wà ẹ wò ojú ọwọ́ báńdíìtì bá tẹ̀ ààrẹ Gani Adams mọ bí ó ṣe parẹ́ kú omi ẹ̀yẹn o ṣùgbọ́n yín wà láìtàláì ẹ̀ẹ́dá kan mọ́ o ààrẹ gbáwúsá o ó sì gbédè lóríṣiríṣi bí ẹ bá ti ń jíjó wèrè sáàwò tẹ́ ẹ kó lẹ̀kẹ̀ sọ́rùn lẹ̀kẹ̀ yẹn gan-an ní báńdíìtì máa fi fà yín wọnú igbó ǹjẹ́ ti gbọ́ aṣọ funfun lékeleke ṣé yẹn la fẹ́ fi mọ̀ pé àní gbogbo jagunjagun ò gbọdọ̀ wọṣọ funfun tẹ́ ẹ tún gbọ́ gbogbo jagunjagun nígbà wọn ò fi yín jẹ ẹgbẹ́ olórí ajé wọn ò fi yín jẹ olórí ìyálòkun kí ló dé jagunjagun la mọ̀ yín sí wàláì ìwọ wọn bú abẹ́ ọ̀rọ̀ tó gbọ́ lórí abẹ́ tó ti ẹ̀bú yìí tó rántí pé abẹ́ irú abẹ́ bẹ́ẹ̀ ló gbà jáde ìwọ olóṣì bábẹ́ tèmi ṣe rùn yìí bẹ́ẹ̀ ni tìyá rẹ ti orùn gidi abẹ́ ìyá rẹ ti dí pẹ̀ta abẹ́ ìyá rẹ ò ṣe é rí orùn nínú ilé ni ẹ jẹ́ kíkí ní ìyódọ́dọ̀ rẹ̀ ìwọ kíní burúkú olóṣì olójú parẹ́ kí ló dé kí ni mo sọ kí ló o wá bẹ̀rẹ̀ sí ní ṣépò bẹ̀rẹ̀ sí ní bèèbú ó rẹ̀ fi mí díwọ̀n yálà ìyá ẹ̀ mí ní fi wọ̀n ẹ́ wò bó ṣe fi wọ̀n mí wò yẹn o mí ní fi wọ̀n ẹ́ wò kò sì sẹ́ni tí ó bù Sunday kó má bá ṣe ẹ̀ lọ́kọ́ rọra ṣe ni ẹ fa Sunday mọ́ra jọ gbogbo èyí tí ń ṣe yìí náà tẹ́ ẹ bá fà á mọ́ra ni tẹ́ ẹ ní jẹ́ káwọn búlọ́gà tàbí ẹnìkan kákó yín mọ́ kankan dàrí yín pọ̀ kẹ́ ẹ máa jà ó dà jẹ́ agbéjà wa sẹ́gbẹ̀ẹ́ kan ìjà tá ń jà jẹ́ agbé sẹ́gbẹ̀ẹ́ kan ńgbà tá a bá halẹ̀ tán tá a ṣe gbogbo ẹ̀ tán ẹ ṣe lè dojúkọ bandit gan ni àti wọ ààrẹ Gani ọ̀hún náà ṣe lè dojúkọ bandit mo bí yín lẹ́rẹ̀ àbí tí lẹ́fà bá múná lọ ṣe lè dúró ẹ wà àwọn ọmọ kéékèèké tán jẹ sí wa ni àwọn ọmọ 14 15 tí òtún kẹ́yìn ọyọ́ 140 lọ ṣùgbọ́n gbájíná tú ọwọ́ wọn ṣẹ́ ní ni àwọn ọmọ yẹn ti rọ́gẹ́ẹ̀tì already ẹ fà mára ni ẹ fà Sunday mára ni ẹ jọ sọ̀rọ̀ kò sí tó kẹ́ anybody láàrin yín pẹ̀lú ẹ̀ àbúrò máa bọ̀ ààrẹ Gani Adams ẹ̀yin náà ọ̀nà tán àmọ́ bí tẹ́ ẹ pọ̀ sí bàbá Tinubu nìyẹn ṣé bí bàbá wa Ayọ̀ Adébánjọ lẹ́ ń tẹ̀lé tẹ́lẹ̀ ṣé bí àwọn òbí lẹ́ ń tẹ̀lé tẹ́lẹ̀ ọ̀nà dá táwọn Yorùbá ò ní yọnu sí yín yóò ṣe dá kò ṣe dá Yorùbá ni Yorùbá ò mọ̀ jẹ́ ẹ má ti torí owó bara yín jẹ́ ǹjẹ́ ti gbọ́ ẹ má ti torí owó bara yín jẹ́ ẹ pàfọ́ọ̀mù ẹ jẹ́ káwọn ọmọ yín ó pàfọ́ọ̀mù OPC bàbá yìí ìwé ẹkùn bàbá yìí ẹ jọ pàdé nínú igbó kan náà ni kí ló dé ìjọba níjọba ọmọ jẹ ìwọ̀nba tọ́lọ̀ bá fún yín níbẹ̀ ṣé báwọn èèyàn ní áùsì náà ń gbowó wọ́n ń dà sápò ẹ̀yin náà ìgbà tí yín ẹ̀ dà sápò àbí ta ló ní ẹ fáwọn ta ló ní ẹ fáwọn táwọn òpònú ọkùnrin tó ń sọ̀rọ̀ káàkiri tó fẹ́ dàrin yín rútẹ́yìn náà gbà ààrẹ Gani Adams ẹ ṣọ́ra o àgbàlagbà ibi àgbàlá bá gbà a gbọ́dọ̀ máa bá yín níbi kẹ́ẹ̀kan máa sọ́ká ó yírọ́ nípa nǹkan kan nípa ẹ̀yin gan ti kúrọ́ rí èmi ni mo bá yín sọ̀rọ̀ ẹ̀yin gan nínú iṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn tẹ́ ẹ fi gbàgbé yírọ́ wà nínú ẹ̀ ẹ kí lè ṣe ká máa sọ a gbọ́dọ̀ máa tún nǹkan kan lẹ̀ kí ló dé àmọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ ẹbí wo arákùnrin tí n bá tún gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ wà láì tí máa sọ lù ẹ̀ mí ní sọ̀rọ̀ sí ààrẹ Gani Adams but màá máa ju ẹyọ kọ̀ọ̀kan sí wọn lẹ́yọ kọ̀ọ̀kan sí wọn kò kàn mí mi ò gbé sẹ́ràn yàn ǹjẹ́ ti gbọ́ ẹ jẹ́ kí Sunday ò ṣe wọ́n bá bó ṣe ní ṣe Sunday mọ́ra jọ gbogbo èyí tí ń ṣe yìí náà tẹ́ ẹ bá fà á mọ́ra ni tẹ́ ẹ ní jẹ́ káwọn búlọ́gà tàbí ẹnìkan kákó yín mọ́ kankan dàrí yín pọ̀ kẹ́ ẹ máa jà ó dà jẹ́ agbéjà wa sẹ́gbẹ̀ẹ́ kan ìjà tá ń jà jẹ́ agbé sẹ́gbẹ̀ẹ́ kan ńgbà tá a bá halẹ̀ tán tá a ṣe gbogbo ẹ̀ tán ẹ ṣe lè dojúkọ bandit gan ni àti wọ ààrẹ Gani ọ̀hún náà ṣe lè dojúkọ bandit mo bí yín lẹ́rẹ̀ àbí tí lẹ́fà bá múná lọ ṣe lè dúró ẹ wà àwọn ọmọ kéékèèké tán jẹ sí wa ni àwọn ọmọ 14 15 tí òtún kẹ́yìn ọyọ́ 140 lọ ṣùgbọ́n gbájíná tú ọwọ́ wọn ṣẹ́ ní ni àwọn ọmọ yẹn ti rọ́gẹ́ẹ̀tì already ẹ fà mára ni ẹ fà Sunday mára ni ẹ yọ kàtíkè kúrò mi ò kàtíkè mi ò ṣe kan tí n bá yọ̀gọ̀ ojú mi ò fọ́ lójú njọgbọ́ mi ò fọ́ lójú bẹ́ẹ̀ dẹ̀ ni mi ò rọ́ lápá mi ò mo dùn rí gan Gani Adams kì í ṣe choice mi ń gbọ́ wá sàn bóde gan kì í ṣe choice mi rárá gbogbo wìtìwìtì tó ṣe nígbà yẹn nígbà tó náà fi wà gẹ́gẹ́ bí Sunday mo mọ̀ délédélé ni bílẹ̀rì ọ̀rẹ́ rẹ̀ tó kú Samburg kí ni tó gbé lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ tó kú Samburg ìyàwó ẹni yẹn sọ́padà ó rí ẹni yẹn Gani Adams láhùn gan so fẹ́ kí n bọ yàkàyàkà ẹ̀ ni mi ò fẹ́ rú ẹ̀ nítorí àwọn èèyàn ti pè mí púpọ̀ wọ́n pè mí púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn pé kí n jọ kí n má wulẹ̀ sọ̀rọ̀ jù kí ló dé ó ń wá ẹni Sunday ó ń wá glory ni kò ṣe ní mọ̀ wá glory ńgbà rẹ̀ Gani Adams fi wá glory ó mọ́rú tó ṣe ni ní Bariga nígbàjà àwọn Haúsá kí ló kàjà àwọn Haúsá pẹ̀lú OPC ńgbà yẹn mo bí ó léèrè sojú wa ni
ó jẹ́ ń sọ bó ṣe bẹ̀rẹ̀ fún ẹni àbórí ọkùnrin yìí ò pé ẹ bá ń jẹ́ kíkiní yìí ó dọ́dọ̀ rẹ̀ lọ bí PA Gani Adams léèrè irú gbogbo nígbà tí wàhálà fi ṣẹlẹ̀ bó ṣe ń ju sí mi lèmi náà ń ju sí pé kó lo nǹkan báyìí kó lo nǹkan báyìí kò ní sí problem mo béèrè èmi ni wọ́n wá fẹ́ fi ta yín orí ẹ̀ ti burú bí wèrè tí ń légún ìwọ arákùnrin bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ mo ní kó fi Sunday Igboho lẹ̀ Sunday Igboho lè ṣe bó ṣe wù ú ó náà wá glory tiẹ̀ mi ò mọ Sunday rí bí léèrè tí Sunday ò bá sọ iye owó tó bá gbé fún mi ọmọ àlè ni tí Gani Adams ò bá sọ iye owó tó gbé fún mi nígbà tí mo fi ń gbè lẹ́yìn rẹ̀ àbọ̀rọ̀ mi ń ṣẹ́ ni ọmọ àlè ni wọ́n tí àwọn bá sọ iye owó tó bá fún mi ìwọ olórí burúkú yìí ẹ̀yin lè máa rárá bú fún yan Tinubu ní bá ṣiṣẹ́ ìgbà wo ní bá ṣiṣẹ́ wọ́n ti gbé owó fún ni Tinubu ṣé kìí ṣe Yorùbá rẹ̀ ni ẹ̀rẹ̀ lẹ́yìn jagun fúnlẹ̀ Yorùbá kò ní yí ọ́ ìwọ lòṣì ààrẹ Gani Adams tó jẹ́ ọ̀gá rẹ̀ wàhálà kìí ṣe choice mi rárá bí mo ṣe darúgbó yìí kìí ṣe choice mi dépò wọ oníwarapa ta ni ẹ ìwọ arákùnrin bàbá mo pè ọ́ tẹ́lẹ̀ tí mo fi respect pé kó jáwọ́ lọ́rọ̀ Sunday tí ìbá ṣe pé lóní nǹkan mi nù mi ò mọ̀ pé oníwarapa olòṣì kan ni ẹ onítọ́ funfun oníbẹ̀lẹ́nu ìwọ ń sọ fún èmi mi ò bú ẹ mi ò ṣá ẹ mi ò bú ọ dé tó ti rábẹ́ mi rí ni àbí ààrẹ Gani Adams ṣọlọ́n ti bá mi sùn rí ni ìlú èbó yóò mojú bí tí ń yà sí ààrẹ mọ inú àwọn ẹni tí ń yà sí náà ó mọ bẹ́ẹ̀ àwọn ọmọ tó ń tẹ̀lé lẹ́yìn gan oúnjẹ ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ni wọ́n ń gbé fún tó jẹ́ pé lẹ́yìn ara tèmi èrè tí Gani Adams ń jẹ tí ó mọ̀ lára tèmi ó pọ̀ dépò owó onípọ̀ funfun yìí wọ́n ti mú ẹ jáde rí jọ lọ béèrè lọ́dọ̀ PA ọ̀gá ẹ nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation fi ṣẹlẹ̀ ṣé ká na Sunday pamọ́ fún yín ni nítorí kálukú bá ṣe ní ká sọ náà òun la jáde tá à ń sọ ṣé Sunday gbowó fún mi ni àṣàwọ̀ náà ò ní wọ́n ti gbowó fún wa ń bọ́ wọ́n ti gbowó fún mi ààrẹ Gani Adams tó bá fún yàn lówó yóò tún fẹ́ mọ kọ̀máǹdì ni wípé báyìí ni kò sọ báyìí ni kò sọ kó máa yé òun gangan ààrẹ Gani Adams odò tó bá sojú èèyàn kún kò lè gbé èèyàn lọ níbo ló wà nígbà ààrẹ Gani Adams tó fi ṣe bí Sunday kiri nígbà yẹn oníkálukú náà ní táìmù ẹ̀ ni ààrẹ Gani Adams ó ti dọ̀gá nìyẹn kódà bí ìjọba ò bá pè é kó fa àwọn ọmọ lẹ́yìn rẹ̀ mọ́dọ̀ ni kó ní ẹ wá o ẹ jẹ́ ká gbéjà sílẹ̀ ká mọ tá a máa ṣe bá tiẹ̀ rí nǹkan kan ni ṣọpọlọ yín ò sọ fún yín ni àbí làákà yín ò sọ fún yín tí ì bá ṣe pé ní lára òṣì èyí ó fẹ́ gba glory nínú ọ̀rọ̀ tó sọ lóde mọ́ sọ báyìí o mi ò fọ́fẹ́ níbọ̀dì njó gbọ́ mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ dáradára nítorí ààrẹ Gani Adams mo mọ irú èébú tí mo gbà lọ́dọ̀ àwọn Yorùbá nation torí ààrẹ Gani Adams à ń bú Sunday ní nígbà náà wípé kí ló dé tí ò fi súnmọ́ ga ẹ̀ ní gbogbo táìmù yẹn àfìgbà tó ààrẹ Gani Adams jáde tó ní kó mọ̀ bú àwọn lọ́balọ́ba ẹ lọ gbé fídíò yẹn jáde àbí ká bá yín gbé jáde ni mi ò rárá bú sí ayọ́ga ẹ ìwọ lórí burúkú àbúrò rẹ ń kọ́lé òjíṣò olòṣì aṣọ funfun lékelèké lákàmọ́ rí lọ́rùn yín káàkiri lẹ́lẹ́ ẹ lọ́pọ̀lọpọ̀ ọpọlọ kankan ìjọba lẹ́ẹ̀kanra máa àtàwọn lọ́balọ́ba kò wá sí ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe ẹ ní ọpọlọ tẹ́ ẹ lè fi báwọn ọmọ yín ṣe àbórí ọkùnrin ìburú lọ́rùn ẹ̀ ni tó fi fẹ́ máa wíyọ́ sí abẹ́ tèmi Gani Adams gan pàpà wà láyà àwọn ẹni tó ń bá sùn nílùú èbó wọn ò tó bẹ́ẹ̀ pẹ̀lú mi ní èjì tí mo wà. bàbá ọmọ fọ yẹn ikú tó kú kò sẹ́yìn gbogbo wàhálà lórí ọ̀rọ̀ Gani Adams náà ṣé Gani Adams ó padà yé àwọn ọmọ rẹ̀ ni èmi tí mo sponsor ọmọ rẹ̀ kan lọ sí yunifásitì ni kò wẹ́yìn wọn wò mọ́ mo bí ọlẹ́rẹ̀ gbogbo àwọn ẹniṣẹ́ lóore kò wẹ́yìn wọn wò mọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ jù máa pìtàn bọ́bẹ̀ ṣe kún bọ́bẹ̀ ṣe pa máa pìtàn ẹ̀ fún ẹ njọ́gbọ́ kí ni ṣe OPC kódà bàbá ń pè wọ́n ní jàgídíjàgan ọmọ jagunjagun jàgídíjàgan náà la mọ̀ wọ́n sí yes Sunday njanu ni mi ò gbéṣẹ́ rán Sunday mi ò sì gbé lẹ́yìn rẹ̀ ó mọ̀ lọ béèrè lọ́wọ́ Wisdom n tí mo bá Sunday bò lórí nẹ́ẹ̀tì kì í ṣe kékeré béèrè lọ́wọ́ Wisdom ọlọ́dẹ paná ẹ̀ ó wá ń ṣe dáadáa ní ìsìnṣẹ́ kákẹ́yìn sí ni èmi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀ o mi ò ń ṣerú ìyá bẹ́ẹ̀ Gani Adams kò ní owó mi lọ́wọ́ tó máa fún mi tí màá fi sọ̀rọ̀ tí màá dojúkọ Sunday láti bú rárá màá bá ààrẹ Gani Adams tẹ́ díẹ̀ ṣùgbọ́n wọ aláìníláàkáyọ̀ òpònú ò ń bá ààrẹ rìn káti ẹ̀ wá lójú ààrẹ lọ toró lórí burúkú rẹ̀ bóyá ọmọdé ni ẹ tó gbóbi ilẹ̀ Galili kó o mọ̀ lè pe ààrẹ jókòó ààrẹ o ọ̀rọ̀ ìjà kan lélẹ́yìí o lóòótọ́ ìjọba ò tí ì fún ní go ahead àwọn lọ́balọ́ba ò sì sọ go ahead ẹ ti kọ lẹ́tà ẹ ti ṣe gbogbo ẹ̀wọ̀n ò dání lò ẹ jẹ́ kí Sunday ọmọ bá wa falẹ̀ ya báyẹn náà lọ títí o ṣùgbọ́n àdúrà ni ẹ jẹ́ àfihàn létí ẹ lè ràn lọ́wọ́ àdúrà ni ẹ jẹ́ àfihàn lọ́wọ́ òpònú ẹ o mọ̀ yẹn sọ àfi kó o bú èbú kó o máa ṣe pé kò ní yí ọ o tún mú wú ọmọ kékeré ní ògbìdá ẹ yóò da ẹ ló neat ó fẹ́ fẹ́ tí ààrẹ Gani Adams gbọ́rọ̀ ni mo dẹ̀ ti ìwọ̀nba yẹn mo ṣẹ́kù Gani Adams kì í ṣe tẹ́sítì mi rárá bí mo ṣe darúgbó Ọlọ́run
kó gbé owó lọ́wọ́ báyìí máa gbowó ọwọ́ rẹ̀ ni máa tarí ẹ̀ síta bẹ́ẹ̀ ni wọ́n fi yẹn proud orí burúkú sí mi ìsọ̀rọ̀ sí ni ìsọ̀rọ̀ ní gbèsè njó ti gbọ́ ibi kan náà ti bí wa omi agídí kan náà ti jọ làwọn bàbá ńlá kú wájọ mu pẹ̀lú Gani Adams ìgbà Gani Adams ó gba Ààrẹ Ọ̀nà Kakanfò ni àwa wọ́n bí wa mọ́nú ẹ̀ ni wọ́n bí àwa mọ́nú ẹ̀ ni mo lè fún yín nọ́mbà alẹ́ mi kí n fún yín nọ́mbà ẹbí mi nílùú tí mo ti jáde kó o bẹ̀rẹ̀ iṣẹ́ wò làwọn bàbá ńlá kú wá ṣe títí tí wọ́n fi di èrò ọ̀yàn njó gbọ́ mi ò fọ́nù lásán torí gbogbo ayé ló ń gbọ́ mi àbórí ẹyọ orí kíní burúkú yìí orí ẹ̀ ti dàrú ò lọ́pọlọ Ààrẹ Gani Adams ẹ bá wọn lọ́pọlọ rin o káti ẹ̀ lẹ́sọ pé àmọ́ ti kọ̀wé mo ti ṣe gbà kán pè yín sẹ́yìn ayé ìjà ọ̀tọ̀ gbogbo bíjà yín ṣe jọ bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday kò sẹ́yìn irú wa yìí èmi ò mọ̀ bẹ̀rù wẹ́nìtì ọmọ jagunjagun lèmi náà tí Ààrẹ Gani Adams ibi tó ti ṣẹ̀ wá nílẹ̀ tápá ibẹ̀ lèmi náà ti ṣẹ̀ wá ogun ló gbé èmi náà dọ́mọ Yorùbá ogun tá a tẹ àwọn bàbá ńlá kú tiwa gan jà tọ́jọ bá àwọn Aláàfin Ọ̀yọ́ tọ́jọ bá wọn jà níbi táwọn bàbá tiwa mogun jáde wọ́n yẹra kọ́mọ́tà wọn mẹ́rù ni tí ò bá sọ́lá àwọn bàbá tiwa àwọn bàbá ńlá kú wa wọ́n ń súnlé iná ń pè ní jagunjagun wọ́n ń súnlé láàrin ọdún kan àwọn bàbá wa wọ́n lè má fojú rí bàbá wọn fújọ lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan ìyàwó wọn sì wà ń lé ogo lẹ́yìn lé kiri orí ẹ̀ burú lọ́rùn ẹ̀ṣẹ́ ìlú èbó wọn ní kẹ́ wá sọ́lẹ̀ Yorùbá ni mo bí ó fẹ́ létí Ààrẹ Gani Adams gbọ́rọ̀ o wàláì ọpẹ́lọpẹ́ àwọn èèyàn wọ́n mọ̀ mí o wọ́n mọ̀ mí gidi mi ò kì í ṣe ẹni tán fi owó bribe mi ò lówó lọ́wọ́ but mo mind myself màá dẹ̀ tún fẹ́ jọ ìwọ kìíní akúrí oníwárápá lẹ́nu yìí ìwọ ọkùnrin ajá OPC máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg ẹni tó bá mọ̀ ẹ́ láti bá sọ̀rọ̀ t'Ààrẹ Gani Adams ò bá rí ẹ nígbà tó fi jáde tó ń sọ̀sọ̀kúsọ àwọn lè má mọ̀ mí o wọn ò mọ̀ mí dájú ó ti onígi lẹ́yìn ọgbà Ààrẹ Gani Adams láyé ìgbà tó fi ń jẹ́ Gani Adams kì í ṣe ní ìsìn tó ti dọ̀ya nù gbà mo bẹ̀rẹ̀ ó ní pàtẹ́mi náà kó lẹ́ labẹ́lẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ pa eyín ẹ bá ń sọ fún ajá yín yìí o ajá yín yẹn wà láì tàláì mo ní ẹ gbà wọn lọ́wọ́ gidi wà láì ẹ má jẹ́ kó sún mi mọ́ yín o mi ì sì fẹ́ káàrin ẹ̀yin àti Sunday kó wá jẹ́ pé for báyìí rárá tá a bá ní kò ní ẹ ní wàpọ̀ tẹ́ lọ wàpọ̀ níbo ni kọ́pọ̀lọpọ̀ ó fojú sí táwọn blogger bá ń sọ tiwọn nítorí pé wọ́n fi wérò ẹ fọpọlọ ṣe náà kí wọ́n lórí burúkú ìkọ́ máa ṣe pèlè èèyàn èpèrè ò lè bẹ́ẹ̀ ní bọ́dí o wà láì máa fa ẹja lórí nẹ́ẹ̀tì máa fa ẹja njọ ti bọ̀ ẹni bá lóun tó bẹ́ẹ̀ kó tẹ́rí sí tí mo sọ ìkórìíran wò ẹ fẹ́ fi ọ̀gá yín ṣe ràdàràdà ni mo bí ọ léèrè ẹyẹ lóun ò tí ì gbà nǹkan kò tí ì gbàṣẹ ó lè jẹ́ pé bí ó ṣe rí náà nìyẹn ó dá ẹni tó wá jáde tó ń ṣe èwo làbúrò ọmọ ní ẹ ó ń wá glory ni ó ń ṣe bá kó ṣe má wá glory kò yẹ kí irú ẹ̀ jáde lẹ́nu ẹ̀ tó ò bá ponú ìwọ àgbàlagbà òṣì yìí ó ponú ó pọ̀dà Ààrẹ Gani Adams ò sì rán oníṣẹ́ tó ń jẹ́ yìí o ká tètè sọ fún yín ìgbà tó yẹ kẹ́ ẹ máa ṣètò nǹkan kí gbogbo nǹkan má ṣẹlẹ̀ mẹ́fà ara yín náà ṣé bọ́rọ̀ Mohbad lẹ́gbẹ́ síwájú tẹ̀ ń sọ mo bẹ̀rẹ̀ jagunjagun la mọ̀ yín sí kí ló kàn yín nínú ọ̀rọ̀ Mohbad àbí ńgbà tí ọ̀rọ̀ Yorùbá nation délẹ̀ tí àwọn ọmọ rẹ tí wọ́n gbé nẹ́ẹ̀tì tán gbé jáde ẹ lọ wo inú ohun tí mo sọ̀rọ̀ níbẹ̀ mo pè wọlé ń bẹ̀ náà ṣé ká pa Sunday fún yín ni abẹ́rẹ́ ṣé ká ẹni bá ń ṣe nǹkan ẹ lo ọpọlọ nígbà kí lọmọ yìí ń ṣe báyìí fún ó tún fi dáàbò bò ààrẹ ni tẹ́ ẹ̀ bá dáàbò bò wà láyé ẹlẹ́dàá rẹ̀ ó jẹ yín ya ẹ̀yin ọ̀dẹ̀ yìí Gani Adams máa ti ń ṣe bó bá yàtọ̀ pẹ̀lú Sunday bá fẹ́ rẹ́pọ̀ nísìn olórí burúkú rẹ̀ ò ní sí ń bẹ̀ ọ̀tọ̀ ni táyọ̀ máa sọ fún yín ṣé olóògọ̀ ìwọ sì fẹ́ máa bẹ́ẹ̀bù lórí nẹ́ẹ̀tì orí ẹ̀ ti burú olòṣì àgbà òṣì olòṣì gbogbo kó ti gun jara lọ nítan onídìí jìnnà sítan orí fẹ́lẹ́fẹ́lẹ́ agùnmọ́ níyè olòṣì gbogbo èyí tí ìbá fi níyè oko ló gbé sí olòṣì àsopá máa fẹjọ́ ẹ̀sùn Alhaji Mako ní Hamburg kán bá ń fa ẹ létí ní oníṣẹ́ ní téèyàn lè wọ̀lọ̀ sí irọ́ o abẹ́ mi tó rùn yẹn tó bá jẹ́ pé Ààrẹ Gani Adams ló bá rí ló fi wá sọ bẹ́ẹ̀ fún ẹ wàá ṣàlàyé fún mi kí n tó fi ọlọ́run lẹ̀ njọ́ ti bọ̀ wá bá mi sọ fún ọ̀gá rẹ àti wọ́n gan kò sí déèsì mi nínú yín bí mo ṣe darúgbó tó yìí wàláì tá bá kó owó lé yín lórí owó yẹn ni máa yọ kúrò àbí kíni ṣé ń ṣí ni àbórí yín burú lọ́rùn yín àgbàlódé bàgbàdé ṣe dé iná àkúta ṣùgbọ́n mo ní choice kò ní yẹ yálà ya ẹ̀wọ̀ arákùnrin ìwọ lòṣì olórí burúkú ó lè lọ gbéwò ẹ jáde kó o máa fi ṣe pé o yóò mú ẹ àdàbí tá a bá ro burúkú sí ààrẹ àdàbí tá a bá fìkan kún kan kí ló dé ẹ jẹ́ kí Sunday okoko ṣe ti ṣe bó ṣe ń ṣe yẹn èyí ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ni tèmi adẹ̀ ti fà á létí Fúlàní kankan ò gbọ́dọ̀ kú sí lọ́wọ́ ẹ mú wọn báyẹn fà wọ́n lọ́lọ́pàá nítorí kan fi wọ́n ṣe ẹ sáwọn wọn kú ònúgbò ẹ ti ṣe tiyín nìyẹn àwa iná là ń kígbe pé wọ́n fún ní ìwé kó pàfọ́ọ̀mù ó tún wá ń pàfọ́ọ̀mù níwọ̀n bá tiẹ̀ ó ń bá wa fohùn bá wa lé wọn jáde ìwọ lórí burúkú ìwà ní glory ní wá kò ṣe ní mọ̀ wá glory
ó fẹ́ kó máa kàbùkù lọ ní bí ẹ̀yin ṣe fi ààrẹ Gani Adams step ń jẹ́ ó kàbùkù tí wọ́n bá káṣọ wọ̀ sọ́rùn tó kú òlé tó ń ṣe tí wọ́n náà ń ṣe bàràǹdà kiri ó mọ̀ pé iyì ní fún rẹ̀ ìwọ wá bọ́ sórí nẹ́ẹ̀tì olówó lọ́rọ̀ sọ wàláì yóò gba glory yẹn yóò tó gbàgbé mi kan má jẹ tán kódà yóò jẹ ààrẹ Maria ló bí Jésù lóòótọ́ kí ló dé wọ́n ń ṣe mí lé wọ́n ń dógò jẹ kan lọ jẹ́ sọ fún ẹ ṣùgbọ́n ti yín ńgbẹ́ bá ti mọ̀ gógóró yóò tẹ́ ṣe gbogbo ẹ̀ á máa kígbe à ń ṣọ́ọ̀ṣà bílẹ̀ à ń ṣe gbà bílẹ̀ níbo ẹ kò lẹ́kẹ̀ sọ́run sọ ẹwọ́ sẹ́ẹ̀dì gbogbo ẹ̀ bàbá wa kọ́gun mo tún pè ní o wàláì bàbá wa kọ́gun mo sọ fún yín nìyẹn ńjọba tó rí lẹ́kẹ̀ àtàsọ funfun tẹ́ ń káàkiri pẹ̀lú àwọn èèyàn kiri ní Nàìjíríà máa fi Haúsá sọ fún Fúlàní kó wá halẹ̀ mọ́ yín ẹ má wòran tẹ́ ẹ bá ní bá àwọn ajá OPC sọ̀rọ̀ torí ìgbà yẹn màá mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ sọ fọ́rọ̀ ẹni kó bá àwọn ajá ẹ sọ̀rọ̀ o mi ò ṣẹni téèyàn ta sí o bí ìṣe ṣe fọ́tún ni mo ń ṣe sósì o èmi ò nílé kankan o mi ì sì bẹ̀rù anybody mi ì dẹ̀ gbowó lọ́wọ́ anybody ẹ bí wọ́n mi ì gbowó lọ́wọ́ anybody mi ò dẹ̀ tọrọ lẹ́yìn kó tún jàǹfààní nínú àwọn èèyàn mi bẹ́ẹ̀ ni kí ló dé a ní ààrẹ púpọ̀ a ló fẹ́ kó bá ààrẹ Gani Adams ni èmi kìíní bàbá Tinubu wàláhì a fẹ́ ní ààrẹ púpọ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe ààrẹ ẹyọ kan mọ́ èyí tó bá sì lè tí Sunday náà bá fẹ́ ṣe mọ̀nàmọ́ná ẹyọ dànù kí ló ń ṣe ìwọ jẹ́ kí gbóhùn sókè fún ẹ kó rí ọ̀sẹ̀ kan fún lọ́rùn wàláhì àyàn ààrẹ mi ta ni ẹ yóò gba oyè lójú ẹ̀mí ẹ tí wọ́n sì jọ ṣe pẹ̀lú ààrẹ Gani Adams ń gbò bá yá ìwọ oníṣọkúsọ lòṣì èmi ni wọ́n ń bú èmi ó tí ẹ wo bí mo ṣe rí mi ò lo kírímù rárá mi ò ṣẹni tó ń lò á ti lò yẹn kọjá àwa fẹ́ lo dúdú wa pẹ̀lú àgbà wa ààrẹ ò lè kódà kò lè ẹ wò ó ṣọ́rẹ́ o ó lè lówó jù mí lọ o ńgbà rẹ fi wà ní young boy kò ń ṣe tẹ́sì mi kó tún gbọ́ kò ń tún ṣe tẹ́sì mi ìgbà wo ló dé nu ṣe APC tó wá dé tó wá ń tó ń sọ̀rọ̀ tó ló ń gbìjà rẹ ẹ̀ka rẹ̀ bá wá jẹ́ Tinubu ṣó lérò pé wọn ò ní bù jù bẹ́ẹ̀ lọ ni mo bí ọ léèrè ọ̀pọ̀lọpọ̀ ò mọ bí kíní sísítẹ́ẹ̀mù yìí ṣe rí tọ́bàdẹ̀rẹ́ ni láyé wọn á mọ̀ ìwọ kẹ́ẹ̀bú mọ́lẹ̀ òkè pè mọ́lẹ̀ sọ̀rọ̀ èpè ló kàn yìí sọ̀rọ̀ èpè ló kàn ní mo bí ọ léèrè ìwọ oníranu onírasẹ̀ yìí ó wá ń kà nígbà kíní kan táàrẹ̀ bá ń ṣiṣẹ́ fún náà fúnlẹ̀ Yorùbá yóò máa ṣe lọ ní ààrẹ làrẹ́ ó máa jẹ́ tí ò bá fẹ́ gbórogún tí ò bá fẹ́ gbórogún ó máa ṣe lọ ní. ẹkún gbòde torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ ní tìjú ìtìjú sọnù nígbà yín ẹ̀ lọ́pọlọ ohun ọ̀kan tó ti máa yìí mi ìbílíf kò níyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kán sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ ń sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọjá Gani Adams òfo ló máa ṣe oníjèrè àwọn ọmọ òfo ló máa ṣe àṣẹ gbogbo yín tiẹ̀ wà láyé ẹ kú ilé ayé lẹ́wà tí gbogbo ìkan yìí ń ṣẹlẹ̀ sí wa látọjọ́ ìta tí ń pariwo bàbá Gani Adams tó ń pariwo àpúrúfù olórí burúkú báwo ni Núpé ṣe dàpọ̀ mọ́ Yorùbá báwo ni Tápà ṣe dàpọ̀ mọ́ wa tí bá ń ṣe bàbá Aláàfin àná Adéyẹmí àná tán da gbogbo ẹ̀rú mọ́ wa lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà ọ̀bàyéjẹ́ tán balẹ̀ káàárọ̀ oòjíire jẹ́ lánàá gbogbo wọn ti kú báyìí wọ́n bá jẹ́ tán ó kù àwọn ọmọ wọn ó kù àwa ń dààmú kiri ìwọ wọn á pariwo wípé bàbá Gani Adams kan ló lè ṣe kò ní òfò lẹ́yìn méjèèjì máa ṣe pọ̀ òfò ó yẹ kán sọ̀kò pa ẹ̀yin ajá Gani ó yẹ kán sọ̀kò pa yín ẹ̀yin olórí burúkú tẹ̀ nífẹ̀ẹ́ ràn yín ẹ̀yin olòṣì alátẹnujẹ tẹ̀ nífẹ̀ẹ́ ràn yín ẹ̀yin ọmọ àlè in fact tó bá tó àsìkò kan a máa ní ìdí DNA ọ̀fẹ́ tá a yọ kànga kúrò nínú rẹ̀ sí torí tẹ́ ẹ̀ bá jọ mu àlè tẹ́ ẹ̀ bá jó lórí burúkú ẹ̀dá tẹ́ ẹ̀ bá jọ mu àlè tẹ́ ẹ̀ bá jẹ́ni tán kì í jírí àtìgbà tá a ti ń pariwo insecurity olórí burúkú yín ò sí láyé ẹ̀ sí láyé àbẹ̀ wà láyé èpè màmú payé èpè olórí burúkú yín ò sí láyé ńgbà yẹn tá à ń pariwo insecurity ẹ̀ jáde o ojú yín ojú ẹ̀mí yín báyìí Sunday Igboho jáde tán ìgbà tó fẹ́ ṣe Yorùbá nation torí insecurity ni Sunday Igboho ṣe ń jà fún Yorùbá nation ẹ tún wá wo bàbá àgbàyà tó gbé gọ́gùn sójú sórí igi imú bí ìgbà tójú ẹ̀ fẹ́ jábọ́ sílẹ̀ àwọn ẹranko tó pọ̀ gidi nílẹ̀ káàárọ̀ oòjíire a ní ẹranko gan ẹranko pọ̀ nínú wa tó jẹ́ wípé màálù ló bá àwọn àbókí ló bá yẹn àwọn sùn tó yẹ pé wọ́n kàn fẹnu jẹ́ra wọn ni because irú bàbá olórí burúkú yìí ó yẹ kó ń sọ̀kò pa ẹni
ibo lẹ wà látọjọ́ yìí látọjọ́ tí tọ́gà yín ti ṣẹnu kulubu bẹ́rùn túlẹ̀ ẹlẹ́dẹ̀ tó ti ń pariwo approval torí ó ní di millions approval torí ó ní di billions. Ẹ nírònú àwọn olórí burúkú kan tí wọ́n sọ fún mi pé ṣe náà dẹ páńpẹ́ ẹkùn sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ rò páyé tẹ́lẹ̀ máa forí burúkú jẹ wálẹ̀ pé páńpẹ́ ẹkùn wo náà dẹ sílẹ̀ fún Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú insecurity nǹkan tó jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí. Páńpẹ́ ẹkùn wo náà dá sílẹ̀ jẹ́ wọ́n tẹ̀ sí kọ́kọ́ move forward kọ́ step forward náà káwo nǹkan tó fẹ́ tán ní wọ́n sọ pé wọ́n ṣe àbí pé torí pé ó ti gbowó lọ́wọ́ Jonathan ó ti gbà lọ́wọ́ Ọbásanjọ́ ó ti gba contract ó ti ṣe gbogbo ẹ̀ sóko lẹ́nu ọ̀rọ̀ mọ́. Ìgbà tó tún wá jáde tán báyìí fún insecurity tó gba ìrù ẹkùn gbogbo yín wá ń sunkún ẹ ṣe mistake o ìrù ẹkùn tàn ìsùn ìkéde ó yẹ kẹ́ lọ sẹ́nu tírélà kẹ́ lọ kó sẹ́nu tírélà ó yẹ ká gbọ́ pé ẹ bẹ́ sí odò ni à ń mọ̀ pé yẹ́ ẹ̀sẹ̀ ń sunkún ní reality ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin olórí burúkú tí ò ṣeé jírí wọ́n ń pa ìran yín wọ́n ń pa àwọn èèyàn yín lójú yín ẹ̀sùn ẹ̀ dàbí òkú ẹ̀ lè sọ̀rọ̀ síta ìgbà tí Sunday olóyè Ìgbòho ṣẹ̀ wá jáde báyìí gbogbo yín wá bẹ̀rẹ̀ sí ní sunkún àtìkan náà tó tẹ̀rí gálagàla bíi ti tèmi báyìí bí ẹran orí rẹ̀ sí ó tẹ́rẹ́ látòkèdè sàlẹ̀ àfi bí tèmi gẹ́lẹ́ ẹran rẹ̀ yá gùn síwájú bẹ́ẹ̀rún òtúùlù fẹ́tẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní sunkún kiri mo rí pé kò níran kò ronú bí mo ṣe ń wò yẹn mo believe pé tán bá fún ní 50,000 lọ wá business ṣe ta ni ò mọ̀ pé ọmọ ọkọ lolóyè Sunday Ìgbòho ẹ̀yin olórí burúkú ẹ wọ́n ń sunkún káàkiri online ẹ wọ́n ń pariwo Gani Adams ló lè ṣe ó fún lẹ́jọ́ ṣe pọ̀ kí ló lè ṣe ju kó ní approval ó ní approval báyìí ó ti lówó kò fẹ́ kú kò fẹ́ lọ sí prison wọn ò yọ Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lọ́rùn ẹ̀ kan gbé sọ́rùn èèyàn gidi ibi tá ń bá lọ yìí ẹ bá yọ Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò lọ́rùn ẹ̀ gbé sọ́rùn èèyàn gidi àádẹ́ dúró tì yín torí ọmọ àlè ní yín ẹ̀yin ọmọ ìrankíran ẹ̀yin olórí burúkú somebody tẹ́ pera yín ní OPC ọ̀rọ̀ OPC rádaràda OPC òfò ní gbogbo yín máa ṣe OPC ti wọlé ó ti ayé ìgbà tí ẹ ti lọ pẹ́m ó ti lọ ẹ má jẹ́ ká tọ́ra wa ẹ̀tàn lásán ló kù ẹ̀yin tẹ́ ṣe ọmọ OPC gan bàbá yín ò lè ṣíjú owó kó ra ìbọn kó fowó ẹ̀ ra ìbọn fún yín kò lè ṣíjú owó kó fowó ẹ̀ ra ọta fún yín ó ń retí approval ìjọba ṣé Tinubu ṣé òun ló dúró ti Sunday nínú igbó ṣé Sunday Ìgbòho dúró de approval kó tó máa jà fún àwọn ìran ẹ̀ ọwọ́ ta ni Sunday Ìgbòho ti gba approval kó tó lọ sí Ìgbòho ní last week tó lọ ẹ̀yin olórí burúkú ẹlẹ́sìn ayé yín ti ta pàù ayé yín ti ta pàù ayé yín bàjẹ́ ẹ̀yin lẹ máa kó àwọn ọmọ àlè tẹ́ fi ń ṣọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ tẹ́ fi ọmọ ọkọ lẹ̀ òfò ní gbogbo yín máa ṣe ẹ̀ ní jèrè ẹ̀yin olórí burúkú ẹ̀yin aláìníran ẹni tí oyè ò tọ́ sí tẹ̀ ń fi joyè tóyè bá tọ́ sí ẹ̀ ní fi joyè oyè ò tọ́ sí rárá àwọn ọmọ àlè DNA test ni wọ́n ìrítorí yẹn ṣó jọ ìkan nínú àwọn ìran ẹ̀ ṣé bí ìran yín ṣe rí ni Gani Adams ṣe rí ẹ̀yin afọ́fúngbẹ́mu atókù má kú amọ̀nà ọ̀run má lọ àwọn bàbá òṣì àwọn bàbá àgbàyà àwọn bàbá olórí burúkú àwọn bàbá tí ò ṣe fi tọrọ bàbá ìdúró tó dúró yẹn ṣé bẹ́ẹ̀ ni Gani Adams ṣe dúró olórí burúkú ẹlẹ́sìn àwọn ọmọ ẹran ìdúró tó dúró yẹn ṣé bẹ́ẹ̀ ni bàbá Gani Adams ṣe dúró láì tí ṣe DNA test gan ṣójọ yìí olórí burúkú kò dárun ẹ̀ mọ̀ o mọ̀ pé bí tó bá ti ń wo Yorùbá báyìí Olódùmarè ti fàmì sí wa lára àjọra bó rí Ìgbò wàá mọ̀ pọ̀ ọmọ Ìgbò ni bó rí ọmọ Haúsá wàá mọ̀ pọ̀ ọmọ Haúsá ni bó rí ọmọ Tápà wàá mọ̀ pọ̀ ọmọ Tápà tó bá ṣe ọmọ ilẹ̀ Yorùbá gidi ní káàárọ̀ òjíire ni Ààrẹ Gani Adams jẹ́ ṣé àlọ́jọ́ ẹ̀ sílẹ̀ ta ní kan máa pa àwọn ìran òun ẹ̀yin olórí burúkú olòṣì àbínúpẹ́ Tápà ìgúnnú ẹ̀yin olòṣì ẹ jẹ́ ká kúkú fọ́ gbogbo ẹ̀ mọ́lẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé a mọ̀ nǹkan tá à ń ṣe ṣe rí ìyàtọ̀ nínú ọmọ ọkọ àtọmọ àlè báyìí ta ni ọmọ ọkọ mọ àlè ní Gani Adams. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n.
ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ilé ẹ̀kọ́ mi. ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye lẹ́kàn o. ẹwà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.